gbé oúnjẹ fún yín. Bọ́dá mi láì kí lẹ ń jẹ iṣẹ́ fẹ́ jẹ májèlé ni. Gàrí. Cereal. Milk. Milk. Water. No sugar. No sugar. All together. Yes, sir. Capital Japan Jackie Chan. Kíkà nínú yìí kí n kọ́. You say what? Ìwọ ń lọ síbi kan fún dídí ọjọ́ mẹ́ta. Ó wá sọ pé ìwọ àti sẹ́kítírì ìwọ àti obìnrin. Ẹjọ́ pé wọ́n á bí kan fọjọ́ mẹ́ta. Kí ló dé kí máa fi ọkọ ẹṣẹ tẹ́lẹ̀? O ò ní tọ́jú ọkọ, wọ́n máa pariwo lé lórí, o ò ní dáná. Káàtì ìwọ sọ pé wá tí kí n tún wá. Ìsọ́tì lùsùn wà ní ṣé kò gàràgàràgàrà. Kódà. You dare not tell me. Ọ̀rẹ́ mi, akẹ́kọ̀ọ́ ló ní ní lójú ọlọ́rọ̀. Ẹ gbà pé wèrè. Tó bá tún dání mi mo lè pàtó mọ́ ẹ lórí. Mọ́mí ẹ̀rí kan tẹ́mi rí. Ká ní pé ọkọ ẹ̀ kò fún ẹ lówó tàbí tó bá fún ẹ lówó tó yẹn wá padà di ìṣòro sínú ayé títí ẹ̀ kí ló máa ṣe? O lè ní ìbí pé mi ò dáná rárá. Mom, what's the capital of China? Chinese. Big Daddy, what's the capital of Japan? Jackson. Kí ni pé ẹ ní sọ̀rọ̀ láyé yín kẹ́ ẹ mọ́ lò fọ́ kẹ́ ẹ mọ́ lò náà. Wọ́n mọ̀ fọ́ kí n má sọ̀rọ̀ kí n gbọ́dọ̀ dárúkọ àwọn kọ̀ọ̀kan orí má jẹ́ kó dùn. Ìràwọ̀ èmi àti ẹ̀ kò bára mu. Tí o rí ẹnu bedroom ni. Yọ ṣé inú bedroom ni mo wà yìí? Àbòsí òṣì ló máa pa ẹ́. Will you get lost? Mo gbọ́ bí Daddy ṣe ń pariwo mọ́ inú títí room. Kí ló dé tí Daddy máa ń pariwo all the time? Ètò gbé dání bí ẹ bọ̀ géèmù ti fara òfin nígbà tó jẹ́ bọ́ yíyọ. Dábìrà má sùn mọ́ mi o. Má sùn mọ́ mi o. Ẹni pé. This is amazing. Ìwọ ọmọ ní mi lára, mo mú mọ́ra, ó tún wá lọ fẹ́ gbé ìyá rẹ̀ wá.